ó ti gba ìbọn tó ti kọ̀nẹ́ẹ̀tì ẹjọ́ ó gbà tí wọ́n wá ó gba ọ̀gbọ́n náà dẹ wọ́n wá sí Àjàṣẹ́ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tán kí tó di pọ́dé lánàá after ti ṣẹlẹ̀ tán àrí àròkọ́ tó kọ́ àwọn kan lọ. wọ́n tó já àwọn èèyàn gbé lọ. àti ìwọ̀n di sí i. kí wàá ní ohun tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ báyìí. à ń sọ́kò olú ni à ń sá lọ ní èrò kún gbòòrò báyìí gbogbo wa ń sá lọ ní. à ń sá lọ ní èrò pọ̀ ní títì ẹ̀ẹ́dí gbogbo mọ́tò tó ń kọjá lọ ní à ń sá. ẹ̀yin bàbá ẹ̀yin ìyá ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò mo kí wa nílé lóko níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. ìròyìn tí ó wà ń ta kò dùn mọ́ni nínú. ẹ̀yin ọba wa àwọn èèyàn wa máa ń lọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan a máa ń dí lẹ́yọ̀ kọ̀ọ̀kan tí a bá lọ gbogbo rẹ́kọ̀ọ̀dù àwọn ọmọ tí wọ́n bí sílẹ̀ ilẹ̀ òtúfẹ̀ lẹ́ni mi rò bóyá ló máa fi tó 10 àwọn èèyàn tí wọ́n ti pa ó lé ní 20 o ẹ wo iye àwọn èèyàn tó lọ lókè ní òkè kíná tí ń pè òkè ọdẹ ní ìlú Kwara ẹ wo àwọn agbègbè yẹn local government gbogbo area yẹn ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yin ènìyàn wa ẹ wo ohun tó ṣẹlẹ̀ gbogbo àwọn olórí ọlọ́dẹ àwọn local government àwọn olórí ẹ̀tọ́ ààbò olórí ààbò ìlú local government kọ̀ọ̀kan wọ́n wá ṣára wọn jọ ẹ máa wo strategies tó ń lò ẹ̀yin ènìyàn mi ẹ ò gbọ́rọ̀ nínú fídíò tí mo fẹ́ rìlíìsì yìí ẹ nílò láti gbọ́ ẹ̀yin èèyàn mi tí o bá ti gbọ́ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ fídíò tá a fẹ́ play yìí tí o bá ti gbọ́ mo fẹ́ kó títú gbọ́ ẹ títẹ́ fi ń gbọ́ òní di ojú yín òní fọ́ Fúlàní òní wá ká yín mọ́lé Fúlàní òní gbàlú lọ́wọ́ yín o Fúlàní ti ń gbalẹ̀ Yorùbá lọ o àwọn olórí wa dákẹ́ wọn ò bí sọ̀rọ̀ o wọn ò bí sọ̀rọ̀ à ń kígbe yín síta ẹ̀yin olórí wa nílẹ̀ Yorùbá ẹ̀yin olórí wa wọ́n ń gbalẹ̀ wa lọ o wọ́n ṣe gbalẹ̀ wọn ní north ẹ mọye ìlú tí wọ́n ti gbà lọ́wọ́ wọn ní north wọ́n ti ń gbalẹ̀ wa o ẹ mọye ìlú tí ò sí ẹnì kọ̀ọ̀kan nínú ìlú mọ́ ní Kwara State ilẹ̀ ó tún fẹ́ ní o ilẹ̀ àwa ọmọ Yorùbá ni o wọ́n ń gbalẹ̀ wa lọ o now wọ́n pe olórí àwọn ààbò kí wọ́n wá ṣojú àwọn tí wọ́n ń ṣe ọ̀gá lé lórí kí wọ́n fẹ́ ṣe meeting ẹ wá wo nǹkan tí wọ́n ṣe wọ́n wá gba ìbọn lọ́wọ́ wọn wọ́n fẹ́ lọ sáfìsì ẹ wo gbogbo àwọn aláàbò ilẹ̀ Yorùbá tẹ̀ ń gbọ́ mi ẹ jẹ́ ká fi eléyìí ṣàríkọ́gbọ́n ẹ jẹ́ ká fi eléyìí kọ́gbọ́n ẹ jẹ́ ká fi eléyìí kọ́gbọ́n ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n o ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n nílé ayé ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ gbọ́ fọ́nrán yìí ká tó tẹ̀síwájú ọ̀rọ̀ pọ̀ ńlẹ̀ o nǹkan pọ̀ ńlẹ̀ gidi gan nǹkan pọ̀ ńlẹ̀ eléyìí gboyin lójú ẹni ìròyìn gbomi lójú ẹni tòrùpọ̀ ẹ wò kú bó ṣe sùn sílẹ̀ kí ni gbogbo eléyìí ẹ jẹ́ ká lọ sí ìlú Kwara ká padà wá. kọ̀nẹ́ẹ̀tì ẹjọ́ ó gbà tí wọ́n wá ó gba ọ̀gbọ́n náà dẹ wọ́n wá sí Àjàṣẹ́ ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tán kí tó di pọ́dé lánàá after ti ṣẹlẹ̀ tán àrí àròkọ́ tó kọ́ àwọn kan lọ. wọ́n tó já àwọn èèyàn gbé lọ. àti ìwọ̀n di sí i. kí wàá ní ohun tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ báyìí. à ń sọ́kò olú ni à ń sá lọ ní èrò kún gbòòrò báyìí gbogbo wa ń sá lọ ní. à ń sá lọ ní èrò pọ̀ ní títì ẹ̀ẹ́dí gbogbo mọ́tò tó ń kọjá lọ ní à ń sá lọ ní wọ́n ti lé wa ìmọ̀bí tá à lọ sáà sápò ní. ibo lẹ wá lọ báyìí. à ń lọ ní o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bọ́lẹ̀ l'Àjàṣẹ́ bọ́lẹ̀ lọ́fà náà ń lọ. débò ló wà nínú Yorùbá gbogbo wa òkè ọdẹ gbogbo àti wá ọmọ òkè ọdẹ gbogbo wa. bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Àjàṣẹ́ Èkó náà lára báyìí o. ẹ máa sọ̀rọ̀. láti kò sí ọ̀kan ní o ló ń sàgbé kò sẹ́ni bọ́ọ̀dì sàgbé wáyé sìn òkú ẹ̀ méjì bẹ́ẹ̀ bá ti wò bí láti yálájà wọ́n ti mẹ́jẹ̀ ta. ṣé òkè ọdẹ lẹ́yìn náà ti ń sábọ̀. òkè lásán náà tó wà láti jọ wò wọ́n ti pààlà jẹ̀ta sàgbé ìyẹn mẹ́ta ló méjì pàkàwé kún bẹ́ẹ̀ bá ti wò bí láti jẹ̀ta ti ṣe. ẹ ṣe púpọ̀. ìjọba ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ orí ìkọlù sí àwọn ènìyàn sì ti sọ̀rọ̀ wọ́n ti fẹ̀hónú wọn hàn lóríṣiríṣi a rí bí àwọn ọ̀dọ́ ṣe gbégi dá ọ̀nà tí wọn ò jẹ́ kí ọkọ̀ kankan kí ó kọjá nítorí wọ́n sọ pé àwọn fẹ́ kí ìjọba kí ó dá sí ọ̀rọ̀ àwọn àti ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní agbègbè wọn. Àjàṣẹ́ Èkó ní ìpínlẹ̀ Kwara ibí yìí ni ọ̀nà tí ó ti yà sí Òkè Ọdẹ níbi tí a gbọ́ pé nǹkan ti ń ṣẹlẹ̀ a sì rí àwọn ọ̀dọ́ tí wọ́n ń fi ẹ̀hónú hàn
tí wọn ò jẹ́ kí àwọn ọkọ̀ kí ó kọjá ọkọ̀ láti Àbújá lọ sí Ìlọrin tàbí láti Ìlọrin lọ sí Àbújá. Ẹ jẹ́ àwọn ọlọ́pàá náà wà tí wọ́n dúró wámúwámú láti rí wípé kò sí rògbòdìyàn. Ẹ jẹ́ kí a gbọ́ lẹ́nu àwọn ọ̀dọ́ náà. The main reason why we are here today torí ẹ̀ ni pé àwọn èèyàn wa tán pa ní Òkè Ọdẹ ní Babanla Lórèké. I'm from that area. Tẹ́lẹ̀ bá property mi jẹ́ nílùú yẹn. So inú wa òdùn bá ṣe ń pa ọlọ́pàá tán ń pa Yorùbá. We are doing this to support the government of Abdulrahman Abdulrasaq. We are not against the government and we know the government is trying its best. But we are using this opportunity to call Abdulrahman, the Tinubu, to come to our aid, to support us. We need more security in that area. I need the ọ̀pọ̀lọpọ̀ security lórí àyẹn. I need the army barracks níbẹ̀ yẹn because our people yìí igbó yẹn láti Babanla tó fi lọ sí Ẹ̀gbẹ́ ní Kogi state kò sí ìlú kankan bẹ̀rẹ̀ náà máa ń hàì sí. So abẹ Ọlọ́run abẹ Tinubu kó jọ kó wá kó ṣàánú wa lórí ọ̀rọ̀ yìí. I need the help. Wọ́n ti fẹ́ pa wá tó o èèyàn 14 náà pa lánàá èèyàn 15 náà pa lánàá ìtọ́ wa ń gbà wá lọ́kàn. I need kí Tinubu give order kán ti ọjà Àjàṣẹ́ ìpa for the meantime. Owó tí wọ́n gbà cash tó ń gbà wọ́n fi ń ra màálù wọ́n fi ń kó pamọ́ ni gbogbo àwọn tó ní màálù tí wọ́n lẹ́mìí burúkú kan wọ́n ti sá kúrò nígbó. So I need the help government kẹ́ jọ torí Ọlọ́run. Abdulrahman try o against the government here but kí Tinubu náà help wa lórí ọ̀rọ̀ yà ní the help Yorùbá ni wá o family làwọn àti Tinubu o Ọlọ́run pẹ̀lú wa. Ẹ sọ̀rọ̀ nípa ọjà Àjàṣẹ́ pé kò tí pa. Mọ́là ló ń ná ọjà Àjàṣẹ́ yìí kí owó tó bá ti gbà ibẹ̀ náà máa ń gbé wá ibẹ̀ náà ti wá ń ná wọn láwọn tó máa ń rán wọn ní informant. So abẹ gọ́ọ̀mẹ̀ntì kan jọ kán help wa lórí ọjà Àjàṣẹ́ yìí kán bá wa ti pa for now. Táwọn bá gba owó tí wọ́n bá ríbi tó bá ti ná owó yẹn máa wà useless. Owó tó ń gbà táwọn ríbi tó ti ń ná òun ló jẹ́ ká tó máa ní dèjà tó máa gba owó ìṣòwò à ń bẹ gọ́ọ̀mẹ̀ntì kan jọ ká torí ọlọ́gbogbo káà tó wà nílẹ̀ gómìnà pátápátá kó bá wa tì. For now àwọn local government chairman wọ́n gbé gbèsè ní bí abi 2 weeks ago láti ti ipá kára ìtàn náà kiri pẹ̀lú ẹ pé ọjà kára iná ti ń ná owó tó ń gbà. To the surprise àwọn lọ́balọ́ba wa kan ò gbà kán ti ọjà yìí pé issue yẹn ò tí ì dájàṣẹ́. Mo dẹ̀ fẹ́ rán ìjọba Tinubu létí pé Òréké ni problem yìí ti bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ lórí odò Babanla after Babanla odò Sàgbẹ̀ after Sàgbẹ̀ sì Òkè Ọdẹ ti bẹ̀rẹ̀ 15 lánàá. So after Òkè Ọdẹ sì Ìgbàjà làwọn pípù yìí fẹ́ wá lọ́ba tí wàá ní gbẹ̀jà wọ́n di oníkan Àjàṣẹ́ so à ń bẹ Ọlọ́run à ń bẹ gọ́ọ̀mẹ̀ntì Tinubu kan jọ ká help wa o àdìgbò fún wọn tí wọ́n là ń ṣe o Ọlọ́run ní bá dáadáa ọmọ Nàìjíríà jẹ́ o èèyàn 15 náà pa. So náà a rí pé ẹ ti fi di dá ọ̀nà. Yes. Kí ni eléyìí túmọ̀ sí? A fi ẹ̀hónú wa tá a bá dáná iná ò ní wá bí lẹ́nìí tá a bá gbégi sójú ọ̀nà ẹ̀yin gan ò ní wá bí kẹ́ wá bẹ̀rẹ̀ pé kí ló ń dùn wá. Àdẹ̀bẹ́ anybody jà àpamọ́là àpá anybody àdẹ̀nà anybody. Àjàfẹ́ ṣe eléyìí láti fi create awareness fún gọ́ọ̀mẹ̀ntì kan tó ń ṣe wá ni. Kò dẹ̀ sẹ́ni tó bẹ́ anybody jà and as we are talking after this interview we are going to open the hole. So tí wàhálà mọ́sẹ̀rẹ̀ mọ́ Ọlọ́run ó ṣàánú wa lórí ẹ̀ níta nídìí fún mi. Orúkọ yín. Alhaji Mutaru Bitoye láti Ìgbàjà. Lórí ohun tó ṣẹlẹ̀ ní Òkè Ọdẹ lánàá àti tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí ni ẹ lè rí sọ sí? Tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí agbára wa ò fẹ́ ká mọ́. Àmọ́ ní tí mo lè rí sọ sí ni pé mò ń bẹ Kwara State government, mò ń bẹ àwọn stakeholder wa Kwara South come immediate withdrawal of Miyetti line in our land. This is a pure Yoruba land. Why Miyetti line? Why àbòrò pa wá? Ẹ wá kó bòrò wá kó wá protect wa. Àwọn ọdẹ wa ta rí lánàá tó pa lánàá wọn láti sọ fún wa pé àwọn Miyetti line lead squad bàbá wọn. So ìdí eléyìí láti wá sí báyìí pé Kaira market ibẹ̀ náà la Miyetti line ibẹ̀ náà bòrò wà. We don't want Miyetti line in our land. Àtẹ̀fẹ́ bòrò mọ́ ilẹ̀ wa. We want peace in our land. Ẹ ṣe púpọ̀. Hello. Orúkọ tèmi ni Sẹ̀san Òkèlè. Nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ó ń dùn wá gan. Torí àwọn ọmọ ìyá wa tọ́wọ̀n gbowó tọ́wọ̀n gbẹ́ ní ti tọ́wọ́ lọ tí ara wọn gẹ́gẹ́ bí security náà ń pa yìí. Ikú tó lẹ̀ ń kojú gbẹ̀ẹ́ ni òwe ló ń pa mọ́yàn. Àtàwọn ọgbà ìbọn lọ́wọ́ wọn ní alẹ́ ìjẹta bọ́ọ̀ fẹ́ lọ sáfíìsì ẹ̀ wọ́n dẹ̀ pa gbogbo wọn lánàá kẹ́lẹ́ mọ̀ pé àwọn tó gbà wọ́n lọ́wọ́ wọn wọ́n mọ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn but kọ́ba bẹ àwọn ìjọba kọ́ba lọ́wọ́ sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. àjọ kí lè lè sọ pẹ̀lú wọn ní drone kan ṣiṣẹ́ mọ́jú wọn lọ́jọ́ yẹn pé ó capture kéde kan ní sáyẹn. Wọ́n ní kọ́pítà kan ṣiṣẹ́ mọ́jú kó dẹ̀ drop àwọn èèyàn pé kọ́pítà yẹn ṣiṣẹ́ kó dẹ̀ drop àwọn èèyàn pé àwọn dẹ̀ fura pé àwọn èèyàn tó drop wọn kó ìbọn lé wọn lọ́wọ́ pé kọ́ lọ́wọ́ attack níjọ́ kejì bọ̀ kókó ni pé kí ìjọba kọ́rọ̀ wá lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí torí gbogbo wa ní gbogbo Kwara South kò sẹ́ni tó lè sùn mọ́
kò sí ẹni tó lè sùn mọ́ tábàgbọ́ kẹ́ kò sí ẹni tó máa sùn a dẹ̀ níyàwó alọ́mọ àní gbogbo ẹ̀ àwọn èèyàn ti ń kó lọ wọ́n ti ń kó lọ kúrò ní Kwara. kílẹ̀ á fẹ́ kí ìjọba ṣe fún yín gangan báyìí lórí ọ̀rọ̀ kíjọba ràn wá lọ́wọ́ ibi tí ó wà yẹn kíjọba bá pọ́ǹpù ẹ̀ wọ́n ní gáràjì ní baba ńlá wọ́n ní gáràjì ní odò Yásàngó wọ́n dẹ̀ mọ̀ pé wọ́n wà ń bẹ̀ gbogbo èèyàn ló mọ̀ pé àmì wọn kò wà ń bẹ̀ ọlọ́pàá mọ̀ kò wà ń bẹ̀ kí ìjọba wa lọ́wọ́ kí wọ́n bọ́ǹbù wọn ń bẹ̀ ibà ní gáràjì wọn. àwọn agbésùmọ̀mí àwọn ẹni yìí wọ́n ní ibùba wọ́n dẹ̀ mọ̀ wọ́n bàbá Ṣàngó nílé wọn. ní báyìí tí ẹ fi di dá ọ̀nà tí kò sẹ́ni tó lè kọjá lílọ bíbọ̀ ọkọ̀ kí wá ní ohun tí ó máa ṣẹlẹ̀ báyìí. ká lè mọ̀ pé ó dùn wá dé ọkàn torí àwọn èèyàn wa náà ń pa àwọn tájọ́ ń jókòó tájọ́ ń jẹun. reason tá a fi figi dá ọ̀nà a fi bà nǹkan jẹ́ àdẹ̀fí kọ́ sí wàhálà. ẹ sọ orúkọ yín. a fẹ́ kíjọba rí orúkọ mi ní Alẹ́ṣinlọ́yẹ Saheed láti Gbàjà. a fẹ́ kíjọba rí nǹkan tó ń ṣe wá because a ti ń pariwo ó dàbí pọ́n gbọ́. there was a time tó ṣẹlẹ̀ ní ti baba ńlá tó wà ráójú tí ògbó wọ́ọ̀dù rí wọ́n kó security wá ní òkè ọ̀rẹ́ wọn jẹun fún a month lásán without anything wọ́n padà. àwọn ń tà láti interview àwọn security kan alágbára àwọn ò ká wọn pé àwọn sójà wọn tó wá ní wọn fáwọn lọ́dà bó ṣe kó instrument kọjá sí gbogbo òlú rí wọn kọjá náà ṣe padà síbi kan ti wá. alánà kó tó di pé wọ́n ṣe ìkọlù sí àwọn vigilante a gbọ́ wípé àwọn sójà tó ń ṣe ààbò fún ìlú Òkè Ọdẹ wọn síbẹ̀ ní àkókò náà ṣé òótọ́ ni ọ̀rọ̀ yìí. òótọ́ ni wọ́n ti withdraw wọn wọ́n dẹ̀ tún wá withdraw ìbọn lọ́wọ́ àwọn local. kí nìdí tí àwọn withdraw àwọn sójà nígbà yẹn. we don't know even let's be realistic àwọn chairmen wa local government chairman 7 local government chairman la ní Kwara South àwọn tó ti sú wọn because wọn rí support látọ̀dọ̀ àwọn lọ́balọ́ba látọ̀dọ̀ government kan ṣe camouflage fún wọn ni. lọ́dọ̀ ìjọlẹ́jọ́ ìta yìí chairman Ìfẹ́lódùn local government ó sọ pé àwọn Fẹ́mi Yusuf ó náwọn ẹ̀jọ́ fún autonomy so ó wáyé àlẹ́gbẹ́ wa sọ pé ó ti sú wọn. it's not about full autonomy let me tell you the realistic something wait my brother all make order with a great move not let you go on to gbìyànjú wọ́n make order àwọn ọlọ́pàá ilẹ̀ gómìnà ọlọ́pàá ní gbogbo we appreciate the effort of our Kwara South chairman. Yorùbá. I appreciate akitiyan àwọn chairman wa ní Kwara South wọ́n dẹ̀ gbìyànjú inú wọn náà dẹ̀ dùn sí kò dẹ̀ sí èèyàn kan pa báyìí àbí tó mú yìí táwọn chairman yóò kí ń náwó nítorí ẹ̀ so wọ́n try but kìíní ìju agbára àwọn chairman local government lọ ó ju agbára state government lọ a ní ìdí ẹ̀bù federal government ká ẹ̀bù wa ká ẹ̀bù tó jẹ́ agbára. I want to come in on that helicopter issue. Ọlọ́run ní dààmú wa. Lórí helicopter tó ló wà yẹn ìgbà tó máa pa Jagun Ìgbàjà Lukman Jagun ní Gbàjà that very day náà bí helicopter ṣe ń wá bí a week nìyẹn at the end of the day wọ́n padà tán bọ̀bọ̀ yẹn pa àtìgbà tó ti pa báyìí náà ti rí bí penetrate gbogbo lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti wá ti wọ́n pa àwọn alágbára wa kọ̀ọ̀kan tó bá ti rí báyìí náà lọ ń pa káàkiri àwọn great soldier ọpọlọ rẹ bá ń kọ́lé wọ́n tún pa àdìsálà náà wọ́n pa àwọn mí náà great soldier gbogbo tó ṣẹlẹ̀ nìyẹn ìjọba ṣe àmọ́ ọmọ pa bí nǹkan ṣe máa bí kọ́pítà ṣe máa ń fò ní because ní state kan ṣé ó yìí sì hàn kí ní ròdù náà ṣé ó yìí sì kí kọ́pítà máa fò kíjọba máa mọ̀ sí àbí irú state wo la wà yìí. ọ̀rọ̀ tó yìnbọn fún ara àwọn tí plẹ̀tì bá rẹ̀ lẹ́yìn. ẹ jẹ́ máa sún ẹ̀yìn ẹ̀. ìbọn ló bá tí ó kú. bàbá ẹ bá wa sọ ìrírí yín bọ́ọ̀ lè àgbà tó wà lára yín kí ló fà á. Kogi state ẹ sí àsókè ní tòwé ìtàárọ̀ àtàdérù ẹjọ́ ẹ̀wọ̀n náà ni wọ́n kó mọ̀lú fún ọbẹ̀ ìrùkú. akọ́mọ̀lú ọba ìrùkú lọ ọba gbọ́dọ̀ pọ̀lọ̀ mọ̀lú ni o ọ̀rọ̀ kára ìlú dá wa lálẹ́ o ọ̀rà ni o tọ́ba wa ti fún wa díẹ̀ ni àdìsọ́ ti bọ̀ náà. àdìsọ́ fún wa díẹ̀ ó tóbi tó èyí àtàkùn kọjá lọ láti kó dáa rẹ̀ ìlú tán the next thing tí mo kàn máa rí mo kàn rí bí mẹ́rin bí pẹ̀lú AK-47 lọ́wọ́ wọ́n ṣe stop wọ́n pe stop báwo tí n bá tún stop àwọn ilé ìbò mo fẹ́ rí 50 million naira tí wọ́n máa béèrè
mo sọ pé àmì ilé sọ́ọ̀fù àwọn ilé ọbẹ̀ sí rìlísì mọ́tò ọbẹ̀ sí yan ọbọ̀ ọkọ̀ níbọn wọ́n fọ́ gíláàsì méje èdè tó wà lọ́kọ̀ mi ìbọn bá lẹ́yìn wọ́n yìn mí náà bàtí bá bá mi wọ́n rò bẹ́ẹ̀ máa dúró wọ́n ọ̀gbà mi lè dúró kọ̀dọ̀ tí mo sáà gbé kó bá mi so ẹ̀jẹ̀ yẹn sáà ń pọn ẹ̀jẹ̀ ń pọn mo sáà mo wá mọ́tò lọ gbọ́dọ̀ tó pàdé mi lọ́nà wọ́n ń tọ̀ mo sáà ń lọ mi sáré ní kẹ̀kẹ́ rescue ọkọ̀ gan wà bí tọkọ̀ wà báyìí àrùn láti ṣe mọ́tò èmi gan báyìí mo ṣe ń gba treatment mo dó sí hospital sí dókítà kò yọjú tí wa ó rí gbọ́ ọ̀rọ̀ gan dókítà sá ọgbà kí la fẹ́ ṣe ká máa wá dúró náà ni mo sáà wákọ̀ yẹn mo sáà di ọwọ́ mo sáà fi dé Àjàṣẹ́ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ DPO Àjàṣẹ́ ìtọ́lọ́ gá mi lọ rìpọ́ọ̀tù fún wọn wọ́n sáà dúró tì wá ànájú alẹ́ sọ́ọ̀sìpìtì láti tọ́jú wa. ẹ kú yíyọ Ọlọ́run. ẹ kú yíyọ Ọlọ́run olúwa ó túbọ̀ wà pẹ̀lú yín. ẹjọ ẹ wá ná ẹjọ ẹ sáà ṣe ta ló Yorùbá ní àwà tẹ báyẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa. a wà ní ìlú Àjàṣẹ́ ní junction Àjàṣẹ́ báyìí tí oníkálukú fi ẹ̀hónú wọn hàn. àwọn tó ń kó lọ lẹ́rí yẹn. ẹ wò àwọn tí wọ́n ń kó lọ láti ìlú Òkè Ọdẹ tí wọ́n ń kẹ́rù kó lù. àwọn tí wọ́n kó lọ tí wọ́n kẹ́rù kó ní ìlú Òkè Ọdẹ. Ẹtùrú junction ìyànà sí Òkè Ọdẹ ní àwà ní ìlú Àjàṣẹ́. Ìlú tó lọ sí Ọ̀rà tó lọ sí Ìlàlà ìyànà tó lọ sí Ọ̀rà tó lọ sí Ìlàlà tó lọ Àgúnjì tó lọ sí Buhari. Tó lọ sí Yàrú ó lọ Ẹgì Ṣàgbẹ̀ Kèyà Èpo tó fi á lọ sí Ìgbàjà. Ní báyìí wọ́n ti ṣí ọ̀rọ̀. ẹja fún mẹ́rin náwó wọn. No, they will not remove this one. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ènìyàn wọ́n gba ìbọn lọ́wọ́ wọn wọ́n náà fẹ́ lọ sáfíìsì ìbọn fún wọn. Ikú ló ń gbójúgbà ẹni òwe ńlá mà ní ikú tó ń gbójúgbà ẹni òwe ńlá gidi ni. Ẹ gba ìbọn ẹlẹ́fẹ́ lọ sáfíìsì ìbọn fún wọn. Ẹ wá ní kán lọ ṣe mítìn wọ́n wá pè fún mítìn nínú mítìn ni wọ́n wà àwọn alamí tó jẹ́ àwa ara wa wọ́n gbé fóònù wọn pé àwọn méjì àlà ẹ wò ẹ wá mú àwọn olórí wọn tẹ́ bá ti capture olórí wọn tẹ́ ti pa àwọn olórí wọn àwọn tó kù wọn á sáfìlú sílẹ̀. Ìjẹ́ kan ṣe mítìn tán kí wọ́n jáde síta nínú ibi tó ti lọ ṣe mítìn lélẹ̀ AK-47 ni wọ́n bẹ̀rẹ̀ sí ń gbọ́ kà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  nígbà tí Rambo bá ń yìnbọn nígbà tí wọ́n bá ń ja commando bí wọ́n ṣe ń yìnbọn kàkàkàkà wọ́n dẹ̀ pa gbogbo wọn dànù
wọ́n pa gbogbo àwọn olórí aláàbò wọn, wọ́n dẹ̀ pa wọ́n nù, àwọn olórí àwọn ọlọ́dẹ, àwọn olórí àwọn security, àwọn local security wa, wọ́n dẹ̀ pa wọ́n dànù. Nígbà tẹ́ pè fún meeting pé kán wá ṣe meeting, ẹ̀yin náà lẹ́tí polè kó wá jà ẹ̀dẹ̀ polóko kó wá mú, kí ló dé? Kí ló dé? Ẹ wá gba ìbọn náà wọn pé ẹ fẹ́ lọ service ìbọn tó wà lọ́wọ́ wọn. Ẹ jọ ṣe AK-47 ni wọ́n kó sọ́wọ́, nítorí ó dá mi lórí pé kì í ṣe AK-47 ni wọ́n kó sọ́wọ́. Àbọ̀ irú kí nìkan tó mú àwọn èèyàn, kí ni ṣé àní nǹkan sára, kí ló ń ṣẹlẹ̀, kí ló ń ṣẹlẹ̀ ní ènìyàn, kí ni ń gbomi lójú ẹni. Ẹ wo bí ìyá mi yeye kí náà ti porọ ẹ Yorùbáwùyí, ẹ wo bó ṣe ń sunkún lórí ètò torí agbègbè tó ti wá nìyẹn, agbègbè tó ti wá nìyẹn. Ẹ wo bó ṣe ń sunkún lórí ètò tó ń kígbe ranranran, ara ẹ̀ ò balẹ̀, kò sẹ́ni tá ṣe táre bó ṣe ń pa àwọn èèyàn ìbílẹ̀ tó ní agbègbè tó ti wá local government ẹ̀ tó mọ̀ pé àwọn èèyàn ìran wà nínú ẹ̀, àwọn mọ̀lẹ́bí ó wà lára àwọn tí wọ́n pa. Ẹ wo àwọn tó pa wọ́n ṣe ń gbé fọ́tò wọn síta lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n á kígbe wọ́n ní ẹni ilé wọ́n á ti kí wọ́n á fọwọ́ gbá orí mú. Fọ́nrán wọ̀nyẹn ò ṣeé fi hàn náà, àbá fi hàn yín. YouTube ò ní gbà wá láàyè láti gbé fọ́nrán àwọn òkú àwọn ènìyàn nílẹ̀. Àwọn èèyàn àmì àti ẹ̀mà ni àwọn mọ̀lẹ́bí wa, àwọn tó jẹ́ pé DNA kan ló wà lára wa, torí DNA àwa ọmọ Yorùbá yàtọ̀ sí gbogbo DNA tó wà lórílẹ̀-èdè àgbáyé. Ìwọ tó bá ti gbọ́ mi sì kó máa gbọ́, DNA àwa ọmọ Yorùbá ó yàtọ̀, confam ni. Wọ́n pa wá lọ. Abdulrahman Abdulrasaq kí náà ti ń porúkọ gómìnà Kwara State, ọmọ Fúlàní. Ẹ dákẹ́ ẹ ń wò, bàbá Tinubu ẹ dákẹ́ ẹ ń wò, ẹ ń wòran. Sunday Igboho jáde pé àwọn pípù wọn kéré níwájú, ó ní 1 million Fúlàní ò lè dáhùn dúró. Ẹ máa rí nǹkan ṣe sí, ẹ máa dákẹ́ máa ń wòran mà ní. Ẹ dákẹ́ ẹ ń wòran, wọ́n máa ń pa wá lọ, wọ́n máa ń pa wá lọ. Ṣé ra àwọn nǹkan tó mo fẹ́ àwọn now I want to refresh our memory. I want to bring us back to some videos that released some months ago. Mo gbé fídíò arákùnrin kan tí ẹ bá rántí, tí ẹ bá rántí. Ọmọkùnrin ọmọ Ìgbò ni. Ó ṣe fọ́nrán yìí, mo gbé fọ́nrán yìí, mo yá díẹ̀ lò ńbẹ̀. Mo yá díẹ̀ lò gẹ́gẹ́ bí ìṣe wa, mo yá díẹ̀ lò lára fún arákùnrin yìí. Arákùnrin yìí sọ àwọn ọ̀rọ̀ kan, òun lohun tó ń ṣẹlẹ̀ lénìí o. Ara àwọn ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ ní ọjọ́ kìíní àná, òun ni ohun tó ń ṣẹlẹ̀ lénìí. Arákùnrin yìí jẹ́ ká mọ̀ with their intelligence. Wọ́n ní with their investigation intelligence, wọ́n discover pé àwọn Fúlàní kan ṣẹ̀ṣẹ̀ dé sí Kwara State tí wọ́n dẹ̀ ti wọ Òkè Ògùn. Ẹ máa ṣọ́ra lókè Ògùn o, wọ́n náà ti wọ Kwara State, pé Kwara State náà gbà wọlé. Òun làwọn tẹ̀ ń rí lè ní o. Mo rí fọ́nrán kan lórí Facebook níbi tí wọ́n ti ń gun machine tí wọ́n pọ̀ tí wọ́n túká sí títì bígbà tí iná wẹ́dà. Wọ́n túká ojú títì bí iná wẹ́dà ní láwọn agbésùmọ̀mí yìí. Wọ́n máa ń bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, wọ́n máa ń bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ẹ̀yin tó Ṣógbó, ogun yìí ò máa gbọ́dọ̀ wá ká wa mọ́. Ẹ̀yin bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Aláàfin Ọ̀yọ́, bàbá wa Olúbàdàn, bàbá Ládọ̀gà tẹ́ ṣẹ̀ṣẹ̀ jẹ́. Ẹ̀yin náà mo mọ̀ pé ẹ rí òkè dáadáa. Ẹ bá wa pe Tinubu, ẹ bá wa pe Tinubu. Ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin lóyè, bàbá wa Onírìṣà, bàbá wa Olúgbọ́n. A pé gbogbo yín ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kógun yìí ká wa mọ́. Ẹ má jẹ́ kógun yìí ká wa mọ́. Ìran yín máa ń lọ. Àwa tẹ́ ẹ jọba lé lórí wọ́n máa ń pa wá. Àwa tẹ́ ẹ jọba lé lórí a máa ń lọ ní kọ̀ọ̀kan, wọ́n máa ń mú wọ lọ. Àwọn ogun Fúlàní máa ń kó wa lọ. Kì í ṣe bí àwọn baba ńlá yín ṣe fi sílẹ̀ lélẹ́yìí. Kì í ṣe bí àwọn baba ńlá yín ṣe fi sílẹ̀ lélẹ́yìí. Ẹ̀yin bàbá wọ̀nyí, ogun yìí ò gbọdọ̀ kó ran yín lọ o. Ó dọwọ́ yín o. Ó dọwọ́ yín o, ẹ̀yin bàbá wa. Ó dọwọ́ yín o. Ó dọwọ́ yín o. Ó dọwọ́ yín o. Ẹ lọ pe nǹkan tí ẹ bá fẹ́ pè. Ẹ pe nǹkan tí ẹ bá fẹ́ pè. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kì í ṣọ̀rọ̀ religion. Ẹ gbàgbé gbọ́dọ̀ máa pe Olúwo sírò àwọn nǹkan tó ṣẹlẹ̀ tó ra mọ̀ kó bá wá ká òun mọ́lé òun ló mọ̀. Ẹ lọ pe nǹkan tí ẹ bá fẹ́ pè. Ẹ lọ wọ ìyẹ̀wù. Ẹ wọ ìyẹ̀wù, ẹ wọ kọ̀rọ̀ yàrá. Ẹ pe àwọn alálẹ̀ tí ẹ bá fẹ́ pè. Ẹ̀yin babaláwo, ẹ̀yin oníṣègùn, ẹ má dákẹ́. Ẹ lọ bẹ Ògún lọ́wọ́ ẹ̀, ẹ lọ bẹ Èṣù lọ́wọ́ ẹ̀, ẹ má dákẹ́. Wọ́n ń gbé wa lọ. Ogun yìí ń kó wa lọ, ogun Fúlàní ń kó wa lọ. Àwọn Fúlàní ń gbalẹ̀ wa. Àwọn Fúlàní ń gbalẹ̀ wa. Ẹ̀yin bàbá wọn á bẹ̀ yín gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fi gbogbo orúkọ kan tá bá fi bẹ̀ yín, gbogbo alálẹ̀ ilẹ̀ Òtúfẹ̀ á fi bẹ̀ yín. Ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kógun kó wa lọ. Ẹ má jẹ́ kógun, àwọn Fúlàní ti wọlé sí wa lára.
a ṣe ń pariwo nílà for some 5 years ago la ṣe ń pa àwọn ariwo yìí gbogbo nǹkan tá a sọ pápátá ló ti ń ṣe o gbogbo ẹ̀ ló ti ń ṣe o ogun ò gbọ́dọ̀ kó wa lọ o ẹ̀yin bàbá wa abẹ yín ni o èmi ọmọ yín ni o mo kí yín ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi o èmi ọmọ yín ọ̀rẹ́ yín náà ni o Àkàlàmàgbò TV show ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn wa àwọn tí ò ti wo fọ́nrán wọn ẹ bá wa share káàkiri ó lè ṣàwọn èèyàn láǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ bá wa share kó dọ̀dọ̀ wọn káwọn náà rí kán fetí ara wọn gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa nílẹ̀ Òtùfẹ̀ nílẹ̀ jù báyìí lọ a ti máa mú wá fún yín ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ Àkàlàmàgbò TV show thank you God bless.